ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní láyé ń bí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní. Olólùfẹ́ méjì eyín Mide Martins àtọkọ rẹ̀ eyín Afeez Ọwọ́ ní tí wọ́n dánwò lójú agbo eyín Mercy Aigbe. Gbogbo yín náà lẹ mọ̀ pé Mercy Aigbe ó ṣe okú ìyá rẹ̀ tí gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn bíi Ìyábọ̀ Ọmọ Òjó àtàwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn ni wọ́n lùbẹ̀ pa tí wọ́n bá ṣe ẹyẹ kẹ́yìn fún màmá rẹ̀ èèyàn Grace tó jáde láyé tó dọ́lọ́ nípè. Àwọn ènìyàn tí wọ́n ní ṣe ra àwọn olólùfẹ́ méjì yìí kò sí ibi tí Mide Martins ń lọ tí Afeez Ọwọ́ tí kò ní tẹ̀lé. Kódà tèmi gan lára nínú àwọn òṣèré orí ìtàgé tí mo nífẹ̀ẹ́ sí ní Afeez Ọwọ́ òun àtìyàwó rẹ̀ Mide Martins wà. Àwọn ènìyàn tí wọ́n ń congratulate wọn pé iná ìfẹ́ yín tó ń jò bùlàbùlà ẹni tí ó wà bẹ́ẹ̀ tí yóò bu omi tí yóò fi pa kò ní wà níyìn o. Ẹ tẹ congratulation fún òṣèré orí ìtàgé Afeez Ọwọ́ àti Mide Martins.